الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹrẹ àti gẹrẹ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àkí gbogbo ojú tí ń wò wá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu adẹ̀tú kíra wá kú eríire nígbà tí Ọlọ́run ní ká rí mẹ́wàá ìkíní gbà a rí mẹ́wàá kejì gbà ó wá kù mẹ́wàá kan tí ó parí Ramadan Ọlọ́run ìbẹ̀rẹ̀ rẹ̀ lárí Ọlọ́run má ṣe jẹ́ arópin ẹ̀ gbogbo ìgbìyànjú tí a máa ṣe nínú ẹ̀ láti fi súnmọ́ wọ Ọlọ́run láti ra foríjì wọ Ọlọ́run Ọlọ́run má ṣe ṣe lóhun àtẹ́wọ́gbà wá fún wa lágbára àti ṣe ìgbìyànjú náà kó má jẹ́ sí pé ìpalẹ̀mọ́ lásán kí mo fẹ́ ṣe ni tí ó fi kọjá ẹnìkan ẹlòmíì ò ní ṣe nǹkan kan Ọlọ́run fi wá sínú àwọn tí ó rí nǹkan ṣe tọ́dẹ̀ tẹ́wọ́gbà bí àbùkátà wa ẹni náà la ń ta mú wá fúnra lé nínú mukafiratu dhunub òun qiyamul layl nítorí já mú wá náà ni pé iṣẹ́ tí yẹn lè ṣe ní mẹ́wàá gbẹ̀yìn yìí tó lè yọ Ọlọ́run ọba nínú jù tí ìyẹn lè fi dùn Ọlọ́run ọba nínú jù iṣẹ́ òru gangan tí Islam gbé wá before Ramadan during Ramadan after Ramadan qiyamul layl ni iṣẹ́ òru gangan qiyamul layl ni àmú àdìsí yìí wá fúnra wa àdìsí tí mọ́ Bukhari àti Muslim gbà wá tọ́dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Huraira sàábì ànábì pàtàkì kọ́lọ̀ fún wa lálùbáríkà rẹ̀ ó ní ànábì sọ pé man qama Ramadan ẹni bá lè dìde Ramadan àwọn alẹ́ Ramadan mọ́júmọ́ tí ń dìde tí ń ṣe tó lágbára ń bẹ tí ń ṣe qiyamul layli ń bẹ ni o imanan tó fi imani ṣe wahtisaban tí ń fẹ́ ládàá bẹ̀ wọ́n ní ká lọ́mọ tẹ̀lé wọn kọ́ ní fi ń ṣe ó gbà pé bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ti yanjú ń ṣe nítorí pé ẹ̀mí ẹ̀rọ mọ́ ó dẹ̀ fẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run torí ẹ̀ Ànábì ní ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá àṣìṣọ àṣìrò ó dohun àforíjìn kódà bó jẹ́ aṣámú lásán torí òru nínú Islam ó bẹ̀rẹ̀ láti ìgbà tóòrùn bá ti wọ̀ títí dìgbà tí òrùn fi nígbà tóòrùn bá ti wọ̀ títí dìgbà tá alfajari tán máa ń pè irun tá máa ń dá àṣàrí dúró tá máa ń jẹun dá yẹn irun alfajari tán bá ti pè é nígbà náà lòru parí so láti gbà yẹn síra wọn ẹni irun tí yẹn bá kí látẹ̀yìn irun ìṣá títí tó fi di àsìkò tí wọ́n bá pè irun alfajari qiyamul layli ni gbogbo irun tí yẹn bá kí lásìkò náà tó bá yẹ pé yẹn lọ́rọ̀ Ọlọ́run kó kí kó tó sùn lálẹ́ ńlọ́rọ̀ Ọlọ́run tó bá kí ṣáà ìtàn kọ yan náfìlà mélòó kan fọlọ́run bóyá ó lọ tarawih tí mọ́ṣáláṣí ó kì í ní jàmáà ni òòrè lòun náà yálà mọ́kànlá wọn kí ń bẹ ni 30 wọn kí ń bẹ ni 20 wọn kí ń bẹ ni 36 wọn kí ń bẹ ni mọ́ṣáláṣí ó ní 40 something ni gbogbo ẹ̀ náà ni òòrè kò ní limit kò ní iye tó bá wọn ló lè kí fọlọ́run bí nàṣàtù bá ṣe wà fún ọ sí bó bá ṣe bá gbára bá ṣe wà fún ọ sí ni kò ṣe kí fọlọ́run èyí tó bá wọn kó ṣe níbẹ̀ ìbẹ̀rẹ̀ òru ló ṣe ni àárín òru ló ṣe ni ìparí òru ló ṣe ni inú qiyamul layli ni òun náà wà àmọ́ èyí tó ní ládánú jù òun ni kó jẹ́ parí òru ẹni pé tá a bá dá òru tá a wí tó bẹ̀rẹ̀ látẹ̀yìn láti Maghrib títí di àsìkò tí wọ́n máa pèrun alfajari tá a máa dá sàárì dúró àárín àsìkò yẹn tó bá dá wọn sí mẹ́ta tó divide wọn by 3 sórí 1/3 tó last pátápátá tó kángun sí ìrun àsùbá yẹn àsìkò yẹn kó o fi dìde fọ́lọ́run ó dùn mọ́ Ọlọ́run púpọ̀ ó tẹ́ Ọlọ́run lọ́rùn púpọ̀ tọ́ra Nabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé Ọlọ́run á máa sọ̀kalẹ̀ wá béèrè bùkátà àwọn ẹ̀dá rẹ̀ tó bá di àsìkò yẹn pé tí mo rẹ́ni tí ń wọ́mọ kí n fún tí mo rẹ́ni tí ń wówó kí n fún àbá rẹ́ni tí ń wá foríjìn ká foríjìn àbá rẹ́ni tí ó fẹ́ san gbèsè ká bò láṣìírí kó rí gbèsè san àbá rẹ́ni tí ń wá láàfíà ká fún lálàáfíà Ọlọ́run ọmọ béèrè ní kíkan lásìkò náà àsìkò yẹn là á mọ́ gbádùn oorun jù kálukú ọmọ sùn lọ́wọ́ ìwọ tó bá wá dìde tó fún Ọlọ́run ní tó special yẹn kó pa oorun tì ọ̀daràn mara rẹ lójú ọ wá ń sọ fọ́lọ́run pé mo fẹ́ dá ọ bá sọ̀rọ̀ Ọlọ́run máa appreciate ẹ̀ gan ló fi fàátà Nábì fi ní qiyamul layl kí ó dìde lóru dáàbù salihina qablakum àṣà yìí kò sí òun lòun mú wá àwọn ẹni eré tó ṣáájú àwọn ànábì Ọlọ́run àtàwọn wàlí Ọlọ́run tí wọ́n ti ṣáájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam kódà nínú àwọn àtẹ̀lé tí wọ́n tẹ̀lé àwọn ànábì Ọlọ́run bíi ànábì Ìsá Jésù àbáwọn ọmọlẹ́yìn ànábì Musa gbogbo wọn pátápátá àṣà ká dìde lóru ká kírun fọ́lọ́run yìí wọ́n mọ̀ nínú ẹ̀sìn wọn àwọn ẹni eré tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì ní wa qurbatun ila Allah ó dùn súnmọ́ Ọlọ́run púpọ̀ ó tóbi lọ́dọ̀ Ọlọ́run kí yẹn ó dìde lóru kí yẹn ní mo fẹ́ súnmọ́ mo fẹ́ dọ̀rẹ́ rẹ èyí tá ànábì wa fi kányìn rẹ̀ ó ní wa mukaffiratun lisayyi'at ó dẹ̀ yára fọ ẹ̀ṣẹ̀ mọ́ púpọ̀ mukafiru tá a mú wa fúnra wa náà nù ó yára fọ ẹ̀ṣẹ̀ mọ́ pé Ọlọ́run mo fẹ́ kẹ́ṣẹ̀ mi ó dìhun parẹ́ mo fẹ́ kó dohun àforíjìn máa dìde lóru ó tiẹ̀ tó nínú mẹ́wàá gbẹ̀yìn yìí tá ànábì sọ fún wa pé òru kan bẹ nínú mẹ́wàá yìí ó lóore ju gbogbo òru lọ ó sì lóore ju káka 1000 òru tíyàn bá fi sin lọ́hùn pé ó sin lọ́hùn fún òru 1000 òru kan yìí lóore jù lọ tọ́lọ́n bá fi ọ́ ṣe kòńgẹ́ rẹ̀ abófẹ́mi náà ṣe kòńgẹ́ rẹ̀ tọ́wá ká ọmọ ibi tó ti ń béèrè bùkátà kan àbọ̀ ká ọmọ ibi tó ti ń sunkún ọ̀rọ̀ kan sọ́dọ̀ Ọlọ́run ó dolóríire nìyẹn o mọ́ fi òru yìí ṣeré wà committed nínú
mẹ́wàá tí ó fẹ́ parí rẹ̀ yìí tó fẹ́ parí Ramadan yìí kọ́lọ̀ mọ́ṣá fi wá ṣe kòńgẹ́ Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní amman huwa qanitun ana al-layli sajidan wa qa'iman amman huwa qanitun ana al-layli sajidan wa qa'iman ṣé ẹ fẹ́ fi wéra wọn ni ẹni tó yẹ sí pé tó bá di lóru qanitun yóò dìde fọ́lọ́run yóò fẹ́ sin lọ́run kùnúùtù ní pé ẹ̀sìn tíyẹn bá ṣe tó bá pẹ́ kùnúùtù ẹ̀sìn tó bá ṣe tó bá pẹ́ ó wà lérí sùjúdù ọpẹ́ ó wà lérí rùkú ọpẹ́ ó wà lérí ìdúró ọpẹ́ nǹkan pè ní kùnúùtù nù. qanitan ana al-layli ìjọsìn fọ́lọ́run lóru sajidan ń fẹ́rí balẹ̀ wa qa'iman ìtún dìde fọ́lọ́run yahdharu al-akhirata ntí wà náà ní pé mi ò fẹ́ kí alkiyama jẹ mi Ọlọ́run foríjì mi ò fẹ́ wọná wa yarju rahmata rabbihi ìsìn wá kí Ọlọ́run ń wọ́ mọ́ ó fẹ́ san gbèsè ń wá láàfíà ó fàṣeyọrí ń wáṣẹ́ ń wá gbéga Ọlọ́run níṣẹ́ fẹ́ fi rú ẹni bẹ́ẹ̀ wọ ẹni tí ń sùn mọ́júmọ́ ni mi ì lè túwìtì wọn bákan náà mi ì lè túwìtì ẹni tí ń sùn mọ́júmọ́ àtẹni tó dìde lóru tó fẹ́ yọ èmi Ọlọ́run ọba nínú mi ì lè fún wọn ní tírítímẹ́ǹtì kan náà láéláé. hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ẹni tọrọ yé tó wá dìde lóru fọ́lọ́run àtẹni ọ̀rọ̀ òye tí ń sùn mọ́júmọ́ mi ì lè fi wọ́n wéra wọn. innama yatadhakkaru ulul albab ẹni ẹ̀rí rẹ̀ bá pé yóò máa tají pẹ̀lú wá sí ti ń gbọ́ yìí pé èmi náà ní fòrú ṣeré máa látàlẹ́ yìí lọ èmi náà kọ̀ mí ti ara mi màá máa ṣe nǹkan báyìí màá sẹ́ẹ̀tì aláàmù yóò máa jí mi lásìkò báyìí èmi náà máa ṣe nǹkan kan fọlọ́ kódà bó kéré bó tóbi wọ́n náà gbìyànjú nínú mẹ́wàá àgbẹ̀yìn ọ̀ṣà ní tọ́ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọṣà ṣe ń tà ń fẹ́ fúnra wa. náfìlà tí wọ́n máa pín fún wa nù Ramadan ńlẹ̀ Yorùbá ẹjẹ́ àpẹẹrẹ wa sákìyèsí kò ní tracy lọ́dọ̀ ànábì o wípé náfìlà òru tèní rákà kínní kan ni rákà mọ́kànlá ni rákà méjìlá ni sálámà mẹ́fà kínní kan rákà kínní kúlù aláwù kan àyà kan kínní kan kò ní tracy lọ́dọ̀ ànábì. oore náà ni kì í ṣaburú Kùránì náà wọ́n ṣàǹsọ pé káka náfìlà náà wọ́n ní akí àmọ́ àfa kan ló jókòó kọ́lọ́mbà wa kí ẹ kó foríjìn òun ló ṣe ṣẹ̀dú yẹn so àtọ̀dọ̀ ẹ̀ ló ti wá kí ẹ ṣàtọ̀dọ̀ ànábì níta ànábì gbé kalẹ̀ lóru pé ká máa ṣe ó ti níye rákà ànábì a máa ṣe mọ́kànlá àwọn ìgbà wa mi ní máa ṣe 13 so oore ni ìtọ́ bá wọn ni ó ṣe nìtúmọ̀ ẹ̀ nítawọn mímọ̀ fẹ́nu kò sí lérí ẹ̀ ni pé ntọ́ bá ṣàtì lágbára ni ó ṣe láàrin òru tágbára rẹ bá ká kó ṣe dédé ìta ànábì ń ṣe tí ó bá tó bẹ́ẹ̀ o lè ṣe kódà o lè kí rákà méjì kó o sì sùn pé ntagbára mi ká ní ẹnìkan ní mú ọ sí ṣáfi wítìrí lé kó jẹ́ mẹ́ta tó bá yẹ sí pé mẹ́rin lágbára rẹ ká fi wítìrí lé kó di 5 tó bá yẹ sí pé mẹ́fà lágbára rẹ ká 8 lágbára rẹ ká méjì ní irun òru sọ̀látù láìlì máfìnà ńlá nábì sọ àmọ́ èyí tí wọ́n fún wa máa ṣe time table rẹ̀ káàkiri ńlẹ̀ Yorùbá yẹn oore náà ni kì í ṣaburú àmọ́ kò yẹ sóore tó líǹkì ara rẹ̀ máa nábì èjìká nábì ni kò dúró sí dúró léjìká àáfàá kan tí ó ṣẹ̀dú líìsì kan wá fún ọ nínú Ramadan ilẹ̀ Yorùbá nìkan ló ti rí ọba ṣe jáde kúrò nílẹ̀ Yorùbá ò ní bá líìsì yẹn pàdé mọ́ládùá ayé ìsìlámù kankan tó ti ń túmọ̀ sí pé kò ní tó sì dé ọ̀dọ̀ ànábì ò ní bá ń bomi ọlọ́mọṣàfòrò rẹ̀ jìn wá gbogbo èyí tí à ń gbìyànjú àti ṣe ẹni tí ń ṣe sàárà ẹni tí gbogbo pẹpẹ fúrúsíkàlù kò ń ṣe nínú Ramadan yìí Ọlọ́run forí rẹ̀ jìn Ọlọ́run fíforí àṣìṣe wa jìn wá wala la ilaha illallah wala Muhammad rasulullah wala sallallahu ìyẹn náà la ní fúnra wa nù amukafiratu dunub Ọlọ́run já ní àṣepẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.